olórí burúkú àfà tó ní a máa jájá ọmọ àlè lọ́rin ni o kìí sọmọ lọ́rin ó ti lálàsẹ bàbá wa lé àgàn ó sọ̀rọ̀ burúkú sí wọn bàbá tájùlẹ̀ mọ́mìnì tájùlẹ̀ àdábì ọlọ́làsẹ bàbá náà púpọ̀ kọ̀mándà ìwà àti ẹ̀yìn náà ni bàbá ọlọ́run dákun lérí òkè ọlọ́làsẹ rẹ̀ ni ọwádìí a máa jájá jákùmá ṣèyítọ́nì mùsùlùmí ni ọ́ wàláhì tàláhì bi Rabbul Kaaba àṣeyítánì ni ọ́ bí màá pọ̀jù tí màá mọ̀jú bá pọ̀jù téèyàn bá tún ní ìgbéraga tó bá ní kákámbà máa ṣe lọ mò ń wẹ̀yìn rẹ ó ti ń ṣe àṣepamọ́ àti ìrírẹ́ tí wàá tú báyìí báwọn èèyàn bá dán lẹ́kun bàbá àwọn mùsùlùmí ń bẹ tó yẹ pé ọlá apá agbáwájú rẹ kọjá lójú ọmọ ẹ̀yọ̀ ọmọ tó bá bú bàbá òun bàbá tá a bá hà lákà bàbá rẹ̀ kò jẹ̀bi bàbá Buhari ọmọ Musa ó pè wọ́n láfọ́jú ó tún ní wọ́n mú gbó èèyàn ò lè rìn láyé kó rí ọmọ mì ibi ìwọ náà kù sí àtú àṣírí rẹ̀ báráyé ó ní kí mùsùlùmí mọ jájá a lè jẹ ajá ẹlẹ́rìí bù rẹ̀ lẹ́gbẹ́ ní tó kó sọ́mọ́ tàbàbà rẹ̀ kọ́ mọ jájá tó bá dínú ọdún ọgbọ́n ní Kùránì wí ni ó ní sàlámù káwùlà mi rọ́bì rahim amta zuliyaomi ibi tí ń lọ́gọ́n ayú àlìmújìrì mìínà alámà áàdì ilẹ̀kùn yábà ní ádámà alátabùdú ṣàìtọ́ni ìnáwó lẹ́kùn àdúhùn mubin gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí àsàlátù jápọ̀ ẹ̀yin ìyá yìí àṣàìtọ́ni ní jápọ̀ ẹ̀ mọ́ tẹ̀lé ẹni bí ní ẹ dákun ẹ mọ tẹ̀lé dákúmà ó ní Abdulwasiu Waliyillahi Atayese ìgbà kanu o lóko rẹ rò ó ń ba ayé jẹ́ ní báyìí jákúmà ó wá ń ba ìsìláàmù jẹ́ tí ẹ bá yẹ pé àwọn ẹlẹ́sìn kejì wọn ò rí tiwa rò ó ti kọ̀ndẹ́mù gbogbo sẹ́tàní Muhammad gbélé gbogbo wàhálà tàní Muhammad gbélé gbogbo kwẹ́sẹ̀ tó ń dà síta ó ń kọ̀ndẹ́mù sí àní Muhammad àti bọ̀tán rẹ̀ ò sì ní dà o alubarikọ la anabi wa Muhammad yóò wọlé wàhálà tá ní Muhammad gbèsè ńlẹ ayé tó ń dànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń wé àwọn kìrìsìtẹ́nì ó ń wé àwọn ẹlẹ́bọ ó ń wé wọn sí mùsùlùmí ó tún wá ń yọ àwọn oníṣìí báyìí ó wá ń yọ àwọn mùsùlùmí ó wá ń dà wọn sínú gèfèrí tó ìní ti lọ púpọ̀ lọ́rọ̀ rẹ̀ Ìmáàmù Ìkòròdú ó fún wa ní àǹfààní kan ó ní kí gbogbo ayé jẹ́ Abdulrahman Gidado ní Ìmáàmù Ìkòròdú wọ́n fún wa ní àǹfààní kan wọ́n ní kí gbogbo wa jẹ́ Abdulrahman Gidado ájú àǹfààní náà ájú síta ẹ máa wò wá wò à ń bọ̀ o wọ́n ti kí bàbá wo òkúta gidi Ṣéhù Làbíbù ẹ máa kú rọ́jú Ṣéhù Làbíbù wòlíì Ọlọ́run tí ó dúró lórí òdodo tó fẹsẹ̀ múlẹ̀ tí ò sí aráyé lọ́nà Ọlọ́run ò ní ba dáadáa tiẹ̀ náà jẹ́ nínú àgbàjì ní káàbá sáré àwa náà àgbàwájú yín kọjá àtẹ́kùrá ní síwájú yín wàláhì tàláhì bi Rabbul Kaaba irú òsì ń bẹ̀ àmọ́jágbọ́n máa ṣe lọ àwọn àwọn ẹ̀yìn rẹ o àmọ́ wa ti wá jáde láti kọ́ lójú báyìí a ti tọpinpin ìgbésí ayé rẹ tó bá mẹrin tí ń sọ̀rọ̀ yìí ó ti mọ̀ pé ọlá big boy a ti tọpinpin ìgbésí ayé rẹ wàláhì tàláhì tó ọba ló ba ìsìláàmù jẹ́ ó ba ìlú rẹ tó rà mọ̀ pé èso ọmọ Ìlọrin ọmọ àlè ni ọ bàbá rẹ àwọn sọ̀tàn bàbá rẹ àtúnṣọ̀tàn rẹ tó ọba ló bàlú Ìlọrin jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ tí Ọlọ́run ní tó lóun ní tó lóun ò fún ọ wà máa ń fàtàwù ẹlímù àbí wà máa ń fàtàwù tàálímù láwùjọ wàláhì mímọ̀ ti bọ̀ fún wàláhì tà èmi ò rápẹ̀rẹ̀ mímọ̀ lára rẹ mọ́ tí ẹ bá yẹ pé ọ̀rọ̀ rẹ ó ti di ti wèrè ó ti wọ́ wèrè ó kí gbogbo ẹ̀yin àbá tẹ́ ẹ ti ń da lóhùn náà Ọlọ́run ní kúrú làákà yín tá a bá ní ká fi wèrè lé kó mọ̀ ṣe bí ṣe ń ṣe mo kí sí ọmọ miskin wàlí láyé Ọlọ́run jàgàbá egun magají ẹ̀sìn wàbá Ọlọ́run ní bá dáadáa ń jẹ́ wọ́n ti analyze everything wọ́n ti ṣàlàyé fún gbogbo wa wọ́n ti jó yí ọkọ ajá tó yẹ pé tó bá fi ara kàn wá
ànírun àwọn àgbà tó wà fi wà kékeré wọ́n tún wá mọ́ wá ní adó síwájú mọ́sálásí ká má jẹ́ kájà kọjá ń bẹ̀ ajá tí ń rùn ajá tí ń jẹ̀gbẹ́ tí ń jẹ ẹ̀gbin ọlọ́run ní òun ò fẹ́ nǹkan tí ò mọ́ àyàfi tó bá mọ́ sájà mọ́ ni ó wá ń ṣì àwọn èèyàn lọ́nà ìwọ nu ọlọ́run ọba tó dọ̀ ní sálámà.